á sì máa jẹ mọ́mù lọ́yọ̀ọ́ táwa ní rí bàbá Mufti fún gbogbo Ọ̀yọ́ táà ní rí ẹni wájú bàbá olókùn mímọ́ àbá olóńgbìnní bàbá ọba lélú bàbá ní eléwì bàbá ará Ọ̀yọ́ bàbá Kọ́ládé bàbá alátẹ bàbá láyàn àtàwọn àǹfà tí a ń pọ́ lọ́yọ̀ báwọn àbá waziri lè mú mi nínú fún gbogbo Ọ̀yọ́ àwárí gbogbo wọn níbẹ̀ ẹ sì lẹ́ ń wúyè ẹ̀yin wá bá wọn wúyè ni ẹ̀yin tẹ́ wá sẹ̀náwó yẹn ẹ kàn wá bá wọn wúyè lásán ni ẹ padà sí ìlú tiyín àwọn oníwọ̀n fẹ́ máa kírun lé lórí ẹ̀yin tí àwọn afáwà mọ́lẹ̀ o rárá ẹ̀yin tí àwọn afáwà mọ́lẹ̀ a jẹ́ pé ẹlẹ́yàmẹ̀yà lẹ́sẹ̀ ẹ sì máa wúyè nílùú Ọ̀yọ́ fún máa mú Ọ̀yọ́ tó jẹ lórí Ọ̀yọ́ kéjeke báyá ẹ̀kan lọ́dún ni wọ́n fẹ́ máa kírun pé ìdí ọdún nìkan ni wọ́n fẹ́ máa kí o mo kì jí mọ́ níjọ́ tí àìlà àtàlásàdì bá yọ ní mọ́sálásí Ọ̀yọ́ mo kì í bẹ̀ o àwa bàbá Mufti sí bàbá Mufti wá kéré bàbá Kàrùmí sí wọ́n kéré sí bàbá Kọ́ládé kéré Akọ́ládé mímọ́ sí wọ́n kéré bàbá ọba lolú sí wọ́n kéré àbá alálàdọ́ta sí wọ́n kéré bàbá olókùn mímọ́ sí wọ́n kéré kíjàmbá wà ń bẹ̀ torí so adúpẹ́ lọ́wọ́ bàbá Aláàfin adúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n rán igbákejì wọn wá adúpẹ́ lọ́wọ́ wọn bákan náà adúpẹ́ lọ́wọ́ Senator Yunus Akíntúndé àwọn tí wọ́n jẹ́ ti federal nù àti Honorable Abdulhakeem Skimel so àwọn aṣojú ìjọba tí ó wà ń bẹ̀nu adúpẹ́ lọ́wọ́ wọn ìyá wa Senator Monsura Sumanu so àwọn náà wà ń bẹ̀ èmi sọ pé àwọn èèyàn káwá gbé láórí àwọn tẹlẹ́sìn bàbá wa ààrẹ mùsùlùmí gbogbo ilẹ̀ Yorùbá pátá so wọ́n wà ń jókòó adúpẹ́ lọ́wọ́ wọn bákan náà aṣíwájú Adéyàn for Ọ̀yọ́ state adúpẹ́ lọ́wọ́ wọn aṣíwájú ààrẹ mùsùlùmí ìlú Ọ̀yọ́ adúpẹ́ lọ́wọ́ wọn bákan náà bàbá wa Alhaji wa Kúnlé Sani chairman Muslim committee l'Ọ̀yọ́ state adúpẹ́ lọ́wọ́ wọn Professor Kéké Ọlọ́sọ̀ọ́ adúpẹ́ lọ́wọ́ wọn Professor Abdulrazak Abdulmajid Alaro tí ẹjọ́ rẹ̀ mọ́mù tí ẹni 36 years ní táwọn àtijọ́ ń bọ̀ àwọn ni wọ́n ṣe wá sí adúpẹ́ lọ́wọ́ wọn kódà wọ́n gbìyànjú gan Professor Alaro wọ́n gbìyànjú gan Professor Kakuri àwọn náà wá adúpẹ́ lọ́wọ́ wọn ìyẹn máa rántí tá o bàbá wa Mudirul Mahad tó jẹ́ pé àwọn gangan ló ní nǹkan torí pé ọmọ Madu òun lẹni tí ń ṣe nǹkan wọ́n tún wá jẹ́ méjì Mudiru Madu so Mudiru jókòó ti nǹkan rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lánàá pé nǹkan mi lélẹ̀ adúpẹ́ lọ́wọ́ bàbá Mudirul Mahad adúpẹ́ lọ́wọ́ bàbá àgbà ìmáàmù ilẹ̀ Ìbàdàn tí àwọn náà fi jókòó yọ wá sí pẹ̀lú pé wọ́n gbé àwọn bàbá wa ńláńlá méjì dìde bàbá wa Mágàjí Àbàtà bàbá dáadáa ọlọ́njẹ́ á rí bàbá mi nù ọlọ́njẹ́ á rí wọn pẹ́ àti bàbá wa Básùnù àwọn àgbààgbà méjì tí bàbá wa mọ́ Ìbàdàn tí wọ́n rán wá nù ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ 5 and 6 làwọn àti ìmáàmù Ọ̀yọ́ alùkìmbà kan náà òun ni wọ́n jọ wọ̀ tó ti yé báyìí the same alùkìmbà òun ni wọ́n jọ wọ̀ bàbá wa Èjìdé bàbá olówó nù Èjìdé àwọn ní chairman jókòó adúpẹ́ lọ́wọ́ wọn bákan náà nínú àwọn àfa ìmáàmù Olúwo wọn wà ń bẹ lánàá adúpẹ́ lọ́wọ́ Malam Yusuf Adépọ̀jù adúpẹ́ lọ́wọ́ àwọn náà wá síbẹ̀ yẹn bákan náà Alhaji Oríyọmí Hamzat wọ́n wá ti gbogbo tíìmù ni adúpẹ́ lọ́wọ́ wọn wọ́n wá tilétilé full team ó ní wọ́n wá adúpẹ́ lọ́wọ́ Oríyọmí Hamzat Òkìkí Hamzat adúpẹ́ lọ́wọ́ wọn Ọlọ́run kó bá ní nǹkan tí a ń wò wájú Ọlọ́run jẹ́ wọ́n débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ wọn bákan náà Honorable Saheed Shittu Haji Saheed Shittu àwọn náà gbórí wọlé wọ́n wà ń bẹ lánàá ẹkùn ọkọ àwọn so aláàgbórí wọbẹ lánàá adúpẹ́ lọ́wọ́ ìyá wa alájà wa Kàfílà Káúlà àwọn náà gbórí wọ ìlú Ọ̀yọ́ ní àná àwọn ọmọ ìpìlẹ̀
tí wọ́n lè sọ̀tàn rábítà adúpẹ́ lọ́wọ́ wọn wọ̀bẹ̀ lánàá. So àwọn èèyàn pọ̀ gan tí ibẹ̀ yẹn ó ti kún jù ọkọjá wàláhì ọkọjá tí èèyàn lè rò. Coordinator na community lọ́yọ̀ state adúpẹ́ lọ́wọ́ wọn, secretary muslim community adúpẹ́, bàbá wa Dàúdù Àmọ́wọ́ alága adúpẹ́ lọ́wọ́ wọn, gbogbo league of imam and alfa láyégún àwọn tí àbá àmọ́mọ́ Ọ̀yọ́ náà gbogbo wọn ni wọ́n wá. Alimadul Arabi pẹ̀lú odidi bọ́ọ̀sì ńlá, so ọ̀pọ̀ omi tuntun àtàwọn student àtàwọn olùkọ́ ni wọ́n gbórí wọlé síbẹ̀ adúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn tá a lè dúpẹ́ fún wọn pọ̀ lọ jàrá tí wọ́n pọ̀. Bàbá wa Igi Ogun chairman committee náà adúpẹ́ lọ́wọ́ wọn. Ìmáàmù ní ẹni kí wọ́n bá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn báwọn o láwọn tí orúkọ wọn tó sáré wá sí mi ní orí. Àfáfàtà ẹ̀sìn ni wà gbogbo wọn náà lájọ wà ń bẹ̀ ní àná. Alimudiru Ajígini àwọn tí ẹ̀ mọ́ra bíi aláàfin báyìí wọ́n lò tọ̀yọ́ ní Mudiru Ajígini àbí tí ajá tó jinlẹ̀ òní Sheikh Abdulhakeem Mudiru Ajígini àjọ dúró tí ìmáàmù gbàmúgbàmú báyìí ni adúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n pọ̀ o, àwọn èèyàn pọ̀ ẹ rí i pé àwọn èèyàn ńláńlá bàbá wa Kẹtùwí bàbá wa Kẹtùwí Al-Mudarrisul Awwal fún Markaz adúpẹ́ lọ́wọ́ wọn. Àwọn náà wá sí ìjókòó yẹn ní àná. Èèyàn mélòó láti ẹ̀fẹ̀ rántí, àwọn èèyàn pọ̀ gan-an. Kọ́lọ̀ Balikọ́lá kọ́ba ni nígbà tí èèyàn fẹ́ jẹ́ máa mú rí òní kọ́lọ̀ Balikọ́lá kọ́ba ni san kálukú lẹ́sàn. Ẹ̀mẹ́yà àwọn dàkátìrà ẹ̀mẹ́yà àwọn pòfẹ́sọ̀ àfáà wa Dr. Rafi láti Ọ̀yọ́ àbútẹ́ kó ń lé làwọn adúpẹ́ lọ́wọ́ tiwọn náà àti gbogbo Muslim community Ọ̀yọ́ state, Muslim community Ọ̀yọ́ town gbogbo wọn pátá Fátúsí Muslim community látòkè délẹ̀ gbogbo àwọn ará Fátúsí látòkè délẹ̀ àwọn ará àdúgbò wa gbogbo wọn lulẹ̀ padì tẹ́lẹ̀ nígbà tí wọn téèyàn jẹ ìmáàmù rí. Kí ló fà? Inú àwọn èèyàn ń dùn ní pé ṣé pé ọba kan lè wà nílẹ̀ bọ́ Aláàfin rí iyì tó pọ̀ lánàá ẹni yìí ni wọn ṣùgbọ́n iyì tàná ìtàn ò lè gbàgbé rẹ̀ sínú àbá èèyàn ń bá wojú Aláàfin lánàá èèyàn mọ̀mọ́ pé inú wọn ń dùn pé sí pé ìgbésẹ̀ tí mo gbé ìgbésẹ̀ tí ó kó yìí bá mi ni ẹni iyì ni wọn iyì yẹn tó wá pọ̀ sí ìjókòó lánàá alhamdulillah kọ́nà Balikọ́lá kó bá ní kọ́ àbáwá ìmáàmù kó bá ní kọ́ wọn máa ṣe. Professor Aláró ti sọ̀rọ̀ ń bẹ̀ lánàá pé ẹ ti gbọ́ pa àṣẹ lé máàmù lọ́wọ́ àṣálẹ́ lo wípé ọ̀pá àṣẹ nítumọ̀ rẹ̀ ni pé ọ̀pá àṣẹ ẹ̀sìn lọ́yọ̀ọ́ ọwọ́ ìmáàmù lọ́wọ́ ẹ̀yin ló lórí gbogbo ìlú ṣùgbọ́n lọ́yọ̀rọ̀ ẹ̀sìn ìmáàmù ní number 1. So Ọlọ́run àbá ní gáìdì ìmáàmù ìlú Ọ̀yọ́ yóò bá ní gáìdì wọn yóò wọlé àjọ kan oṣù rẹ̀